Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Àríkẹ́ Pìríọ́dà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Àríkẹ́ Pìríọ́dà apá kejì. Mo lérò wípé gbogbo yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wò ó lórí YouTube. Àwọn ló ń ṣò rẹ̀. Ẹ sáàchì Àríkẹ́ Pìríọ́dà, ó máa gbé síta. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà. Ẹ tẹ orúkọ òṣèré náà àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà. Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.